Bọ́dá Sàámú. Kí ló ṣẹlẹ̀? Àwọn èmi ti gbálẹ̀ fún wọn títí tí èmi ò rí wọn bóyá ti. Bọ́dá Sàámú kí ló ṣẹlẹ̀? Kí ló ṣe yín? Èmi máa lágbára. Bọ́dá Sàámú kí ló ṣe yín tẹ̀ ń ké? Kí ló ṣẹlẹ̀? Wọ́n ní kí n bá sọ fẹ́ dẹ̀ àlàyé kọ́kọ́ ni. Àwọn olóní ká má sọ kankan fún ìdarí kí ló ṣe yín tẹ̀ ń ké? Àwọn aráalé yín ní kí ló ṣẹlẹ̀? Wọ́n ní kí n bá fẹ́ dẹ̀ àlàyé kọ́kọ́ sọ̀rọ̀. Sàámú Alájọ. Sàámú Alájọ. Sàámú Alájọ. Sàámú Alájọ. Oṣù bá tán mo fẹ́ gbowó mi. Sàámú Alájọ. Oṣù máa parí mo fẹ́ gbowó mi. Sàámú Alájọ. Sàámú Alájọ. Máa gbó owó mi. Wọ́n fẹ́ fowó ṣe nǹkan rẹ̀ ní fún wọn ní owó wọn. Máa gbó owó mi bó pẹ́. Májàra wájú ti bí fún wọn lówó wọn. Máa gbó owó mi bó pẹ́. Jàgùjà ni wọ́n fi àjọ bojú ní sáré. Máa gbó Sàámú ṣíkà àdé fún mi lówó mi. Olóòótọ́ lọ́mọ ẹ̀ sí Sàámú fún wọn lówó wọn. Máa gbó kí ijó sọ bẹ́ẹ̀ mú gbọ́ bẹ́ẹ̀ o. Alájẹṣẹ́kù alájẹpamọ́lẹ̀ ní dájọ́ jẹ́ nítorí. Ọlọ́run gbogbo ibi tíri ayé mi á sí. Olúwa bá mi wá jáde. Jésù wá jáde. Olúwa o! Aláburúkú ìran burúkú má jẹ́ kó ṣẹ lórí ayé mi. Aláburúkú ìran burúkú Ọlọ́run má jẹ́ kó ṣẹ lórí ayé mi. Lórúkọ Jésù! Olúwa má jẹ́ kí aláburúkú ṣẹ lórí ayé mi. Má jẹ́ kí ìran burúkú ṣẹ lórí ayé mi lórúkọ Jésù. Ní orúkọ Jésù Ọlọ́run ìjọ mímọ́ o. Olúwa o! Má jẹ́ kí ìran burúkú àti aláburúkú ṣẹ lórí ayé mi. Mi ò fẹ́ rú ọba yọ Ọlọ́run mi ò fẹ́ o. Ìran burúkú bá kọ́ má ṣẹlẹ̀ mi lórí o. Ní orúkọ Jésù ni a gbàdúrà. Àmín. Orúkọ Jésù la gbàdúrà. Àmín Jésù. Ẹ wo alàgbà. Ẹ mú o pé tẹ́ bá kúrò ń bí báyìí. Kẹ́tù tó padà wá bí ó lè ṣe díẹ̀ sí ẹ wo ẹjọ́. Ó ti ní àlá àti ìran burúkú kan tí mo ti ń lá. Àti tó ẹ̀mẹ́ta tí mo ti ń lá àlá yìí. Ẹ wo alàgbà ẹ bá mi gbàdúrà ẹ bá mi fi bú ẹ bá mi fi ire ẹ má jẹ́ ó ṣẹ lórí mi ẹjọ́ ẹ bá mi bí Ọlọ́run ẹjọ́. Ẹjọ́ alàgbà ẹjọ́ ẹ rántí èmi náà nínú àdúrà ẹjọ́. Ẹ wo tẹ́ bá mọ àlá àti ìran burúkú tí mo sọ pé mo ń la ìyàwó ẹ̀ níyà ẹ̀ ní sọ pé kọ́kọ́ rántí yín. Ẹ wo èmi ní kẹ́ kọ́kọ́ gbàdúrà fún ẹjọ́. Ẹ farabalẹ̀ gbogbo wa pátápátá lolúwa gbàdúrà wa. Ẹ jẹ́ ká ṣe ní ẹyọ kọ̀ọ̀kan. Ẹ jẹ́ ká kọ́kọ́ gbàdúrà fún arábìnrin yìí. Ẹ ṣe. Orúkọ Jésù. Àmín. Ọlọ́run o. Lákàlà ìrankíran nínú ayé arábìnrin Olúwa má jẹ́ kó rí mọ́. Àmín Jésù. Ẹjọ́ ẹni tó bá nífẹ̀ẹ́ mi kó bá mi ṣàmì o. Àmín. Kó rí mọ́. Àmín. Kó sẹ́bẹ̀. Àmín. Yorùbá bàbá. Àmín. Ní àgbàdúrà. Àmín. Hallelujah. 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 Olúwa gbàdúrà wa o. Ẹ jẹ́ kí n tún yọjú sí àwọn yòókù tó ń gbàdúrà náà. Ní wákàtí kẹta ọjọ́ màá sì tún padà wá. Àdúrà wa gbà o. Olúwa wà pẹ̀lú wa. Olúwa gbàdúrà yín. Àmín. Àmín. Ẹ ṣe olùṣọ́. Àmín. Àmín o. Sísá, irú àlá wo ló wálé tó dé ìtẹ̀lá? Tẹ́ẹ̀dẹ̀ sọ fún mi ta fi dórí òkè. Ẹ wo sista mi tẹ́ bá mọ àlá àti ìran burúkú tí mo ń lá ìyá ṣe ni mo lálàá pé mi àti bọ̀dá Sàámú ṣe wedding. Ẹ̀yin náà ṣe Kẹ́ ẹ yá jókòó sórí òkè kẹ́ ẹ máa gbàdúrà. Ẹ̀yin àti bọ̀dá Sàámú ṣe wedding. Ẹ̀yin méjèèjì ò lè ṣe wedding káyé yín balance. Ẹ wo sísítà ẹ má jẹ́ ká máa sọ̀rọ̀ báyìí. Ọlọ́run ti ní ètò fún ní kálukú wa. Ẹ jọjọjọjọ bọ̀dá tẹ wá sórí òkè ní kẹ́ gbájúmọ́. Tẹ́ bá mẹ́ta sọ ẹni. Ẹ̀yin ẹ bá rò pé àwọn méjèèjì pé kọ́ ṣe wedding. Bọ̀dá Sàámú sí àǹtí yìí. Ẹ wò àǹtí ó ti dójú ẹ o níbi tó lè dé báyìí. A máa jọ bẹ Ọlọ́run ni. Aláburúkú kó má ṣe wá sí ìmúṣẹ. Àmín. Ó yẹ jẹ́ kí lórúkọ Olú ìjọ mímọ́. Aláburúkú ẹ̀rọ burúkú kó má ṣẹ lórí ayé mi. Kó má ṣẹ lórí ayé mi o. Ó ní lọ́jọ́ ayọ̀ yìí, lọ́jọ́ ayọ̀ yìí.
Yọ̀ṣíbí. Òní lọ́jọ́ ayọ̀ yín. Lọ́jọ́ ayọ̀ yín. Lọ́jọ́ ayọ̀ yín. Òní lọ́jọ́ ayọ̀ yín. Lọ́jọ́ ayọ̀ yín. Lọ́jọ́ ayọ̀ yín. Àti Yọ̀ṣíbí. Òní lọ́jọ́ ayọ̀ yín. Lọ́jọ́ ayọ̀ yín. Lọ́jọ́ ayọ̀ yín. Sàámú àti Yọ̀ṣíbí. Òní lọ́jọ́ ayọ̀ yín. Lọ́jọ́ ayọ̀ yín. Lọ́jọ́ ayọ̀ yín. Òní lọ́jọ́ ayọ̀ yín. Lọ́jọ́ ayọ̀ yín. Lọ́jọ́ ayọ̀ yín. Sàámú àti Yọ̀ṣíbí. Òní lọ́jọ́ ayọ̀ yín. Lọ́jọ́ ayọ̀ yín. Lọ́jọ́ ayọ̀ yín. Òní lọ́jọ́ ayọ̀ yín. Ẹ wo bí ẹ máa lo ẹ̀yìn. Lọ́jọ́ ayọ̀ yín. Ìyá Tóbi, ẹ pẹ̀lẹ́ o. Òní lọ́jọ́ ayọ̀ yín. Lọ́jọ́ ayọ̀ yín. Òní lọ́jọ́ ayọ̀ yín. Lọ́jọ́ ayọ̀ yín. Lọ́jọ́ ayọ̀ yín. Òní lọ́jọ́ ayọ̀ yín. Lọ́jọ́ ayọ̀ yín. Lọ́jọ́ ayọ̀ yín. Òní lọ́jọ́ ayọ̀ yín. Lọ́jọ́ ayọ̀ yín. Lọ́jọ́ ayọ̀ yín. Òní lọ́jọ́ ayọ̀ yín. Lọ́jọ́ ayọ̀ yín. Lọ́jọ́ ayọ̀ yín. Sàámú àti Yọ̀ṣíbí. Òní lọ́jọ́ ayọ̀ yín. Lọ́jọ́ ayọ̀ yín. Lọ́jọ́ ayọ̀ yín. Òní lọ́jọ́ ayọ̀ yín. Lọ́jọ́ ayọ̀ yín. Lọ́jọ́ ayọ̀ yín. Òní lọ́jọ́ ayọ̀ yín. Ẹ bá mi kọ orin ẹ jọ kẹ́ni ẹni bá ní ká máa jọ pẹ́. Ó ní ká máa jọ pẹ́. Tó ń bínú alájọbí. Níbi tó bá jókòó sí o. Níbẹ̀ ló máa yàgbẹ́ sí. Níbi tó bá jókòó sí o. Níbẹ̀ ló máa yàgbẹ́ sí. Ẹni ká máa jọ pẹ́. Ẹni bá ní ká máa jọ pẹ́. Ká máa jọ pẹ́. Ẹni bá ní ká máa jọ pẹ́. Tó bínú alájọbí. Tó bínú alájọbí. Ìgbà irú òru wo ni mo sùn lórí pé kí nǹkan wọlé kí nǹkan dẹ̀ rọjú díẹ̀ ó ní mò ń lálàá mo ṣe wedding èmi àti Yọ̀ṣíbí ṣe wedding Ọlọ́run má jẹ́ rọ́ọ̀sì Ọlọ́run má jẹ́ rọ́ọ̀sì orí burúkú má jò jẹ́ tèmi Ọlọ́run má jẹ́ rọ́ọ̀sì Ọlọ́run gbogbo nǹkan tó lè mú àlá ìwá sínú ìgbésí ayé mi pé mi àti Yọ̀ṣíbí àjọṣe wedding Ọlọ́run mú kúrò. Ó ní láti jẹ́ pé lórí burúkú tí lọ ń ṣoògùn àbọ̀ sàsímí wípé màá wá kọ́nu sóò máa toast òun Ọlọ́run ò ní jẹ́ kí n wú ẹ. Ìlú èlé kójú má rí bí gbogbo ara lò. Yọ̀ṣíbí Kí ló ṣẹlẹ̀? Kí ló tún ṣẹlẹ̀ báyìí? Kí ni ò ṣẹlẹ̀? Àtẹ̀yìnkùlé mo ti ń gbọ́ ariwo yín. Wèrè ni mò ń wá o. Wèrè. Yọ̀ṣíbí ni inú bí mi gan seriously bí mo ṣe wà pẹ̀lú nǹkan tí mò ń wà fún. Wọ́n ti lọ church láti àárọ̀. Yọ̀ṣíbí lọ. Wọ́n lọ church. Ó lọ church. Kí ló lọ bẹ lọ́hùn fún? Ọlọ́run gbogbo èèyàn ló rán Ọlọ́run fi ṣá everybody akọ̀wà níwájú Ọlọ́run alóhùn fẹ́ bọ́lọ́run sọ̀rọ̀ ta ni alọ́lọ́run jẹ́ bàbá òun kí ló wọ́ Ọlọ́run fún. Ó tiẹ̀ dá o tó bá lọ sí chọ́ọ̀chì ó dà bẹ́ẹ̀ ó gún bú. Wèrè wọ́n ló lọ sí chọ́ọ̀chì. Yọ̀ṣíbí sórí pé orí ẹ̀ ti dàrú sórí pé orí ẹ̀ ò pé ìwọ ni mo ti ń wá látàtàárọ̀ àṣírí ẹ̀ ti tú o. Èmi ò mọ tọ́lọ́hùn wá káàkiri ní chọ́ọ̀chì o wọ́n ní wọ̀nyí ń lọ orí òkè ìwọ ń lọ orí òkè wọ́n dẹ̀ jẹ́ kó wọlé síbẹ̀ kí ni tọ́lá ṣe lórí òkè
ó bẹ́tà kó padà sórí òkè kó lọ bẹ Ọlọ́run ẹ dáadáa nítorí gbogbo nǹkan tí mò ń rí yìí kó bọ́ lọ jẹ bẹ́ẹ̀ tó bá jẹ́ bẹ́ẹ̀ máa fẹ́ lu ẹ̀ pa aṣíyan gbà ó ló máa jẹ́ fún mi ìwọ ibi tó ti lọ ń ṣe oògùn tó ti ń sáré káàkiri gbogbo ẹ̀ ni mo ti rí o àṣírí ẹ ti tú sí mi lọ́wọ́ tó lọ ń ṣe oògùn tẹ́mi lọ ń lálàárí ẹ wípé mi àti ẹ fẹ́ra lójú oorun bẹ́ẹ̀ni ara oògùn tó ṣe ní ìfẹ́ tó ṣe ní ìfẹ́ àtọ́jú oorun ló ṣe fún mi ó lè mọ̀ pé ìfẹ́ àtọ́jú oorun máa ń worst orí èèyàn máa yí wá ní onímọ̀ tó ṣẹlẹ̀ àfitọ́ lọ́ba jẹ́ kó tún padà sójú oorun pé kí ìfẹ́ yẹn ká kúrò gbogbo tó ṣe tó o bá tún gbìyànjú tó o bá tún ṣe kò ní jẹ́. kò ní jẹ́ ìbọ̀dà Sàámú. kò ní já fún ẹ. kò ní já fún ìbọ̀dà Sàámú. kí ni kí ló di ọ̀rọ̀ àtọ́dọ́gbẹ́ ẹ̀wọ̀ ẹ̀jẹ̀ kí n ṣe pé bóyá tí màá tẹ̀ ṣe pé bóyá pèmí àti ẹ̀rọ àdúrà tí mo gbà lórí òkè lọ́wọ́. pẹ̀lú aṣọ funfun tó wọ̀ yìí ṣé o rí pé òmò tó mọ tó wọ̀ pẹ̀lú aṣọ funfun tó wọ̀ mo ṣépè fún ẹ tó ṣépè ìtò yẹ kó sọ pé bàbá dáríjì wọn torí pé wọn kò mọ nǹkan tí wọ́n ń yè àbí kó fọwọ́ lẹ́rọ́ báyìí kó máa wò mí ṣépè fún ẹ kó dẹ̀ máa gbà mọ́ra ẹ máa wò ẹ rí wípé ó ṣe mistake ìwọṣọ ni o máa gbọ́ kò ní dá fún ẹ. kò ní dá fún ìbọ̀dà Sàámú. orí ẹ ti bàjẹ́. orí ti bàjẹ́ bọ̀dà Sàámú. kò ní yé. kò ní jẹ́ yín. nínú aṣọ funfun. ẹ wo fún mi lè má sọ pé kí n calm down jàre. ẹ má ṣe sùúrù. ẹ wo bọ̀dà Sàámú ṣe fẹ́ gbọ́ àtòrí òkè mo ti ń bọ̀ torí tí ń dẹ̀ ni mo ṣe lọ sórí òkè. ìyẹn bẹ́tà mo mọ̀ pé ó fọ́ fún mi mo mọ̀ pé ó kọ́ mi gan ó lè lọ gbàdúrà fún mi lórí òkè kí n máa ga kọ́wọ́ mi dẹ̀ máa lọ sókè sí kí bùkún máa wá mo ń rìn káàkiri bí ìṣọ̀kan náà kí n bá rí pàdé mo mọ̀ pé torí ẹ̀ ló ṣe ń gbàdúrà fún mi àmọ́ mi lè fẹ́ Ọlọ́run ò ní jẹ́ kí n fẹ́ no front no back no front no back everything pẹlẹbẹ Ọlọ́run má jẹ́ n fẹ́ láyé. Ọlọ́run ọba o wọ́n máa jẹ́ kí n kàgbá kó o bọ́dà Sàámú ẹ̀wò àti bí ọjọ́ mẹ́ta báyìí ni mo ti ń dàlà pé mi àti ń ṣe wẹ́ẹ̀dì lójú oorun èmi àti yín bọ́dà Sàámú Ọlọ́run má jẹ́ ṣe orí burúkú Ọlọ́run má jẹ́ ṣiṣẹ́ Ọlọ́run má jẹ́ ṣiṣẹ́ Ọlọ́run má jẹ́ ṣẹ̀ṣẹ̀ gbé láyé mi àti yín bọ́dà Sàámú. ìwọ ńlá pé mi àti ẹ fẹ́ra lójú oorun kò ní dá fún abájọ náà mo ṣàwọn pé mo lọ ń lára mi lẹ́nu pé yà marry today tomorrow no more Ọlọ́run ò ní jẹ́ kí n rí bi láyé. Ọlọ́run jẹ́ kí mi gan rí bi láyé. màá fẹ́rù wọ mí gbọ́. àmín. ìwọ ṣàmì. bẹ́ẹ̀ni bọ̀dà Sàámú. ìwọ ṣàmì. bẹ́ẹ̀ni bọ̀dà Sàámú. ìwọ tó jẹ́ pé lára àwọn tó yẹ kó máa dúpẹ́ lọ́wọ́ òyìnbó ní gbọ́ pé wọ́n kókò stay wọ Nàìjíríà ṣé bóyá kó wà lára àwọn tó máa dúpẹ́ ṣé ò bá sí kó stay ṣé ò bá yẹ̀ ti bàjẹ́ níwọ ọlọ́mú ọmọ kindergarten. bọ̀dà Sàámú kí ló dé wọn á ní nàná ni ìwọ̀nba ilé tí mo ní ó tẹ́ mi lọ́rùn bọ̀dà Sàámú. bẹ́ẹ̀dì tó fi sùn ó jẹ́ gbé síta kó dáná sun Ọlọ́run ò ní jẹ́ kébì àti ẹ̀ṣẹ̀ wẹ́ẹ̀dì no back no front ẹbí àti Ọlọ́run má jẹ́ orí ẹ̀ ti dàrú. ọmọ ọmọ mi kọ yìí. bẹ́ẹ̀ni sá. o ti fine o ti fine ọmọ ẹ̀ ń tọ́jú ẹ̀. mọ́mì ló rán mi sí wọ́n ní àwọn ọmọ bẹ́ẹ̀ máa ráyè ní àárọ̀ ọ̀la ní 7:30 wọ́n fẹ́ yẹ kẹ́ gbá wọn lọ sí airport. 7:30 láàárọ̀ ọ̀la kí wàá gbé wọn lọ sí airport tí mọ́mì ti wà lára ǹdí ni. bẹ́ẹ̀ni sá. àwọn ti dé. bábí sọ fún mọ́mì bí o ṣe nǹkan kan sọ pé màá jíde lé yín by 6 màá ti dé àràǹdí lé yín Ọlọ́run gbọ́ ṣé mo dé ilé rántí ilé yẹn ṣá máa débẹ̀ ṣáá ni Ọlọ́run bá mi kí wọn jọ dúró Ọlọ́run bá mi kí wọn kí màá fẹ́ fún ẹ báyìí. ẹ má wọrí. kí màá fẹ́ fún ẹ báyìí. ìjà ìwọ ló ní má wọrí o ṣe. ara ń dẹ́ sọ́re ọmọ ló ẹ̀ṣẹ̀ ń lọ yìí etí yín lè fi gbọ́ kì í ṣe pé tí yín ti di wọ́n ní kí wàá gbé wọn lọ sí airport kẹ́rẹ́kẹ́rẹ́ ń sìn máa di Indian citizen tí bá di Indian citizen màá wá bẹ̀ wọ́n á ní kí n lọ mú ìyàwó mi wá ṣé wọ́n ní màá mú wá yọ sí bí ṣé wọ́n ní màá mú wá Ọlọ́run má jẹ́ kí n rí bí. gbogbo ogun sẹ́ tó máa sọ pé kí n fẹ́ yọ sí bí ọlọ́jọ́ kò láyé mi lórí burúkú. kí wọ́n ní bí ilé ìjẹba yìí ṣé mi ò dàgbẹ́ gbogbo ní ṣe ṣe bí ìgbésẹ̀ kéèsì mi. ẹ pẹ̀lẹ́ o ẹ rà ẹ pẹ̀lẹ́ jọ o ẹ rà o ẹ má bínú ẹjọ́ arábìnrin kan ni mo.
mo ń gbọ́ yín. ẹ má bínú arábìnrin kan ni mò ń béèrè àwọn náà ní pé mo fẹ́ gbé àwọn lọ sí airport láàárọ̀ yìí tẹ́ ẹ bá wojú aago báyìí ó ti ń lọ bíi 7:30 ẹ̀rù díẹ̀ tí ń bà mí báyìí torí Ọlọ́run mi mọ̀ kó má tún jẹ́ pé máa tún lọ mí sí eléyìí mi ìwà mọ́ bí tí ilé wọn wà arábìnrin yẹn tóbi báyìí wọn ga púpọ̀ wọ́n pupa gan wọ́n dẹ̀ làjá tó pọ̀ nílé ilé alájá gan náà ń pelé wọn. ládùúgbò yìí ni mi ìwà mọ́ ibẹ̀ mọ̀ mo dẹ̀ ti kọ́ géètì bíi 3. anyways mi ò mọ ẹni tẹ́ ń sọ yẹn bọ̀ bóyá kẹ́ lọ sí next street because kò sẹ́ni tó sanra ní bíbáyà bí tó ń dẹ̀ làjà bóyá kẹ́ lọ sí next street. next street ni mo ti máa rí ẹni tí mò ń wá ẹ̀. ẹ ṣé gan mo dúpẹ́ lọ́wọ́ yín ẹ ṣé next street àbí ni máa ti rí i. You got a nice shape. ẹ má bínú o I mean your shape is so beautiful you sexy. I mean the shape me make sense gan pé mo gidi gan ẹ ti wà pàjù ẹni bá kọ́ ní ìyálẹ̀ tọmọ lọ́wọ́ ni rọ́dẹ̀ ni gbogbo ẹ̀ ló dúró dáadáa yìí. rárá mi ò tọ́ mọ rárá. ti bímọ rí bímọ rí lédè rí báyìí ọkọ yẹn gbádùn yín gan yes. I mean the shape me make sense. ẹ ti wà pàjù Ọlọ́run kí ló dé. ẹ̀yin fúnra yín náà ẹ̀ bá àjọ rárá. lóòótọ́ you're not bad. yẹ kó mo báyìí ayé àwọn yọ̀ṣíbí ti bàjẹ́ ìgbà tí irú yìí ti lè sọ pé irú wa fine kí ló kù tí mo wá mo ti achieve láyé mi I don't need anything again mo ti achieve. Hello handsome. ṣé mi lè pe làásán. Yes ma'am. èmi wẹ́s. èmi ló ṣe ìfọ́ Ọlọ́run ẹlẹ́dàá yìí mo dọ̀bálẹ̀ fún thank you ẹ ṣé gan mo dúpẹ́ lọ́wọ́ yín ẹ ṣé. kò sí wàhálà sókè lọ check bẹ̀yẹn. okay yes. ayé mi àwọn mẹ́ta ló ń mì èmi lásán ó lè ṣe mí bíi pé bí ìbá lọ sí airport bọ̀ kí n bá lọ kí n bá tà fún mi ò kí ẹ kárábìnrin kan ní kí n gbórí lé láyà lásán ó tẹ́ mo ti ní bísà ìjọba ọ̀run ẹ jẹun wá ló wà sọ́sọ́rọ́. ọ̀rẹ́ mi. ẹ̀yin mò ń dúró dè mo ná ọmọ kéékèèké ńlé. ẹ wò ó ẹ má bínú sí mi ẹ sì lè lọ. kí ló tún dé. ṣe bọ́ ọmọ yín mo bá sọ̀rọ̀ tán sí ó lóun mọ́kọ̀ bọ̀. mi ò tí ì ní lọ máa pe ilé kọ́ bá mi dúró tì wọ́n nǹkan ayọ̀ ni. ṣé ẹ rí báyìí ẹ jẹ́ ká jọ fojú wò. Yeah, please come in. See honey. Báwo ni? Oh yeah, please do have a seat. Jókòó jọ. Good day. Good day. Thank you. How are you doing? I'm good. Bọ̀dá Sàámú. Mi ò rò pé mo fi bẹ́ẹ̀ mojú yìí o. Ẹ mojú mi. Mi rò pé mo fi bẹ́ẹ̀ dà yín. Ṣé mo lè jókòó? Ó kókó ló dé wá dá mi jókòó kalẹ̀ kí ló dé? First, ó sọ pé ó mọ́kọ̀ bọ̀. Mi ò rọ́kọ̀ òun. Then secondly, ó sọ fún mi pé ó ti gba driver. Mummy, driver bí ti bá wò ẹni tí mo sọ fún yín pé ọkọ mi alálùbáríkà ìfẹ́ tèmi nìkan ló jókòó yìí náà. Níbo? Ọkọ àbọ̀kọ́? Ọkọ mi. Ọmọ ìṣọ̀jàrà. Ọmọ ìṣọ̀kọ̀wọ̀. Ọmọ yín ti ṣọ̀jàrà o. Ó ti ṣọ̀kọ̀wọ̀ o. Eléyìí Sàámú Sámúẹ́lì ìwọ́kẹ̀ ó mọ̀ mí jù. Ìyá Dami ṣé mo kò lórí burúkú ni. Ṣé rí wèrè tó náà wọ̀n mọ̀ mí lẹ́ẹ̀kan? Ẹ bó ti dárúkọ mi orúkọ tí gbogbo èèyàn mọ̀ mi ṣe mo náà mọ̀ mi. Bàbá ńlá kù bàbá yín ni wèrè. Ṣé rí pé ayé yín ti rún? Èmi ò lo ẹlẹ́jẹ̀ tútù. Níjọ́ wo? Èmi tí mo ṣẹ̀ṣẹ̀ ń jíbọ̀ lọ́jọ́ ayé mi. Èmi ọmọ ọdún mélòó lèmi àtẹni tá a jọ ń fẹ́ra tẹ́ ẹ bá fẹ́ fàyè yín tó ti bàjẹ́ tẹ́ ẹ fẹ́ fi bàjẹ́. Kò lè wọ́ọ̀kì. Shut up! Ẹ ti jẹ́ ká ná bínú. Sálànú ẹ.
Get up. Mọ́mí ẹ jọ̀ọ́ torí Ọlọ́run. Would you ti bá wá? Get up. Get out. Please, Tani silly Billy. Wèrè gangan tẹ pé. You wanna see money come pop you? I don't know. Olórí burúkú nìyí. Ẹ̀yin destiny spoiler yìí. Ẹ̀yin wèrè yìí. Ẹ tún fẹ́ padà báyé mi jẹ́ lójú àná mi àbí? Bẹ́ẹ̀ni, later ilé mi. Get out of my house. Please, I am sorry, Mama. Ó yá wèrè ní tá máa mẹ́. I am sorry, Mama. Kó tó ní boko haram bẹ̀rẹ̀ sí ní bẹ́tò ìlọ torí mo mọ̀ kó mọ̀ nípa ogun dáadáa. Ó mọ̀ kó fẹ́ múlẹ̀ fa méjì ni. Ká méjì má yàrá wa. Àmọ́ orin kan wà tí mo fẹ́ kọ tí mo lè fẹ́ kó bá mi fàṣẹ sí létà ṣé mo lè kọrin ọ̀hún. Àǹfààní wà fún ẹ. Dí lẹ́nu Jésù fọ́ lójú. Dí lẹ́nu ọmọ Mèrí fọ́ lójú. Kìnìún ayé tó ń halẹ̀ mọ́ mi. Kìnìún ayé tó ń halẹ̀ mímí àgbẹ̀ mi bá ń sọ baraka. Máa gbèdé Bọ́lájí. Alábíà Fáṣọjíbọ́lá nísòwò jọ ta ló fẹ́ kí kìnìún ayé dí lẹ́nu gangan. Gbogbo ẹni tó bá sọ pé kí èmi àti bébì mi ká má fẹ́ra tí ò láìkí fẹ́ relationship wa bó ṣe wà kọ́lọ̀ ń fọ́ lójú kọ́lọ̀ ń dẹ̀ ìyá wọn láàárọ̀. Baby ó bá má jẹ́ kọ́lọ̀ ń fọ́ wọn lójú o because mú èmi wà lára wọn tí mo fẹ́ ká fẹ́ra o. Ìyá ẹ wà lára wọn. Mi ò mọ ní sí òbí òyìn máa mú yẹ wá sọ́dọ̀ wèrè tó pẹ́rẹ́ nìyẹn nínájà yìí o èmi àti ẹjọ́ lọ sí skul mọ̀ tó mọ̀ pa oògùn kò kàwé rárá oògùn ló ń gbájúmọ́ bí wàá mú mọ́ mi ẹ̀ wá síbí torí bí mo bí èèyàn ṣe máa rí irú èèyàn báyìí èmi tó fi ń yan gan ẹni obìnrin rí lọ́nà tó dẹ̀ bẹ̀ sódò ẹni obìnrin rí tó bú sẹ́kún ohun tó ń pa àwọn ń gbé mi ò mọ èmi rè wọ́n yóò máa ní bẹ́ẹ̀ yóò bàjọ́ kọ́ ẹni àbí kó ṣàjẹ́ nǹkan kan nú ayé èèyàn lájọ́ tí mo lè ti ń dààmú tí mo ti ń wóbìnrin mo wá jàjà robìnrin yàn kó wá sọ pé kí n máa fẹ́ kọ́ lọ́ fọ́ lójú. Wòmí Sàámú ṣé ìwọ ti sanwó orí arábìnrin fún ìyá ẹ. Irú ọ̀rọ̀ òṣìwò ló ń sọ yìí irú ọ̀rọ̀ òṣìwò ló ń sọ yìí ọmọ nífẹ̀ẹ́ mi èmi náà nífẹ̀ẹ́ èwo á ní ọ̀rọ̀ ń sanwó orí jọ̀tún lọ́lọ́ fìyẹn lẹ̀ o ìbúra tó fẹ́ bú láàrin àwa méjèèjì pé ẹni bá dára wọn náà méjì kó kú. Ó dáa àsìkò tá a dé yìí kò sáàyè ẹjọ́ o ilé ikú rẹ tí wọ́n ti ń jẹ́wọ́ àrùn ìmùlẹ̀ tá a fẹ́ ṣe lónìí ẹ farabalẹ̀ kẹ́ ẹ ṣe dáadáa nítorí ó léwu o tẹ́ ẹ bá ṣìṣe ó léwu o ní báyìí wọ ìyàwó wọn ò fún ọ lóbì obì yìí ó gé sẹ́nu ìlàjì yóò wà nǹkan ẹ ìlàjì tó kù yóò wà nú ọkọ ẹ ìfẹ́ yín á wá wà ní ìlàjì lódò okùn yín. Kò sí wàhálà bọ̀ òun ló máa kọ́kọ́ fòbí ẹ̀ sẹ́nu ọ̀yà mọ sùúrù bá gbégbá òbí. A ní oyè pè mí mọ́ sùúrù mọ́ arínájà àgbà náà lórí mi ó mọ wú. Rádaràdà arínájà gbóbì fún un àti kékeré ni kò lọ sukùl iṣẹ́ tó ń kọ́ nìyí ló fi jẹ́ kó máa ṣàkọni ẹ̀. Má yà sí ọ̀dẹ̀ tutọ́ sínú nǹkan tá a fẹ́ jẹ. Èmi ń játọ́ lójú. O játọ́ ní ìjọba sóògùn ni ẹ. Kí gbogbo ohun tá à ń ṣe kó lè bọ́ sí náà ni. Ó dà náà ẹnìkan kì í wíjọ́ afobìjepo níbi ẹ̀yin ti di afobìjepo lónìí o ẹ ti di afepojobi kẹ́nikẹ́ni má ṣe wíjọ́ yín níbi. Ìyàwó ó yá gbà lọ́wọ́ mi kó o mú jẹ. Wá o ọ̀rọ̀ tó ń sọ yìí ti fẹ́ rí bákan lójú mi ó ti dàbẹ̀ ní kó fẹ́ máa compose ọ̀fọ̀ ẹnìkan kì í wíjọ́ afobìjẹ epo níṣu jọ tó bá jẹ́ pé buns la fẹ́ ló ń kọ́ àbí bíi pop-off kí ló máa ń sọ ẹnìkan kì í wíjọ́ àfi pop-off jẹ́sù níbu èmi ò understand ẹ o. Wo mi ó yẹ ẹgẹjẹ. Madam mi o èmi ò ní dá ẹ o wèrè ìlú ògùn gan o àti primary school kò ní nǹkan mi tó ń ṣe o. Baby but why na wọ́n ní kájọ jẹ́ ni. Sàámú kí lè tó já obì gbà báyìí dúró ná ṣé owó ọmọ ẹbọ jẹ ni tó ń ṣe rábàràbà báyìí. Mọ sùúrù ló bàjẹ́ ó ní àfùfẹ́ máa wà nú ẹ̀ àfùfẹ́ máa wà nú tèmi lè fẹ́ kí àfùfẹ́ tó wà mí fẹ́ àfàf ó ti di ìfẹ́ yẹn nínú mi fẹ́ kó máa gbé. Fẹ̀mí ìsẹ̀ rárá. Sàámú o ti bo ògùn jẹ́ o ti bo ògùn jẹ́. Tó o bá kú tọ́gùn nínú ìsọ̀rí ẹ̀ wáyé máa lọ́ọ̀bù náà mú fẹ́. Bàbá iṣẹ́ kò ṣàní sí kankan bàbá ti jẹ́ ní ìsìṣà tún lè jẹ mí. Wò mí ìmí kú mi lómi yìí o ní báyìí àfi kẹ́ ẹ wá ọ̀pọ̀lọpọ̀ owó fún mi bíi ẹgbẹ̀rún 15 ká fi robì mi ká ṣẹ̀ṣẹ̀ tún wá tún gbogbo ìpèsè náà ká tún ṣe. Mo máa fi robì mi pé 15,000 níbi ìmọ̀ tó jẹ́ olórí burúkú ní fún 50. 50
Sàámú èèyàn ni ẹ́. Fún 50. Irú àlá wo ni mo láì? Ó dàbí pé mo ti rí fèsì ẹni yìí rí níbi kan. I think I've seen him before. Ó dàbí pé òun ni wá béèrè ọ̀nà lọ́wọ́ mi the other time. But why tí mo wá fi ń lálà? Why tí mo ń rí lójú àlá mi? Why? Kí ni mo fẹ́ sọ fún Yẹmí? Láì kí n ṣe Yẹmí. I think I'm in love with this guy. I'm not bad now. Bọ́láńlé. Kí ló ṣẹlẹ̀? Kí ló ṣẹlẹ̀ náà? Ṣé mo ti wá di ẹni tó jẹ́ pé òun sọ pé kó get out, òun lé mi jáde? Èmi, kí ló ṣẹlẹ̀? John torí Ọlọ́run nítorí pé òun mojú ni. As a matter of fact, kálíkùngbà tó débi báyìí ó bá gate man lẹ́nu ọ̀nà níjọ́ ṣó máa wọlé. Ìyẹn máa bá mi ní àdẹ̀ sọ fún mi pé ní bàbá mi bèrè, má dẹ̀ sọ pé mo fẹ́ rí àbí mi fẹ́ rí ó kọ barging just like that. Kí ló ṣẹlẹ̀? Èmi ní kí n máa dúró de gate man kí n tó wọlé. Bí ẹ máa ní sùúrù náà, ṣé fẹ́ máa jẹjú ẹ̀gbọ́n mi ni? Mẹ̀mẹ̀ ẹ jọ̀ọ́, ẹ dúró de tán yín. Jẹ́ kí n sọ fún ẹ, ìpolówó kan tó sanwó fún jẹ́ kí n já ẹ. Ṣorí Ọlọ́run ti pèsè olówó orí tèmi fún mi. Alálùbáríkà ẹni bí ọkàn mi. Ṣé wàá fẹ́ mọ nǹkan tó ṣẹlẹ̀ ọgàn? Bíbá ẹgan lọ́lọ́run ti gbé mi pàdé ẹ̀. So mi ò ráyè láti settle down pẹ̀lú àwọn olóṣìbí tiẹ̀. Kí ló ń ṣẹlẹ̀ náà? Mo jẹ́ ń bẹ̀ látẹ̀rọ̀, mo ń bẹ̀ mo ṣe everything. Ó jẹ́ ń ṣagídí náà. Kí ló ń ṣe? Okay, what is going on? Kí ló ń ṣẹlẹ̀? Kí ló ń ṣẹlẹ̀? Mi ò fẹ́ wà lẹ́ o. Oh, sorry. Mi ò fẹ́ lò. Don't touch me. Mo ní mi ò fẹ́ wà lẹ́. Ṣé mo pọ̀ mọ state of health mi? Mi ò fẹ́ wà lẹ́, just let me be. Kí ló ṣẹlẹ̀ ọgàn náà? Ṣé mo ń bẹ̀ náà ni? Sorry my dear. Sorry. Sure, just let me be. Bọ́láńlé. Ẹ wọ ẹgbẹ́ sílẹ̀ wọ́n sílẹ̀ jẹ́ kó máa lọ. Àwọn àgbà náà ló máa sọ pé okú òkè wúru káwa ru. Later we'll sort things out. Let's just go. Bíbá ìlú later. Ó máa lọ. Ẹ fi wọ́n sílẹ̀ jẹ́ kó máa lọ. Lọ́n jẹ́ ń bá wọn. Ta lè léyìí? Kí ló ṣòbìnrin? Ẹgbẹ́ mi. Ṣé kìí ṣe set-up ṣá? Kí ló ṣẹlẹ̀? Kí ló ṣe yín? Kí ni? Kí ló dé? Kí ló ṣẹlẹ̀ gógó? Ṣé kìí ṣe set-up ṣá? Ṣé kìí ṣe set-up? Ṣé kìí ṣe pé àwọn kan wà nínú gbòǹbì kan? Kí ló ṣe yín gangan? Kí ló ṣe yín? Ó dà, ọ̀rọ̀ lọ jókòó báyìí. Ẹ pẹ̀lẹ́, mo fẹ́ ṣe báyìí. Kí mo fẹ́ ṣe báwo lọ ṣàánú mi? Kó má lọ jẹ́ pé àwọn kan ti lúgọ̀ sínú gbòǹbì kan. Ẹ pẹ̀lẹ́. Bọ́lá, báwo ló ṣe wá dà báyìí? Tó fi dèrò hospital, kí ló ṣẹlẹ̀? Inú mi tiẹ̀ dùn pé mi ló pè. Inú mi fi dùn pé mi ló pè o. Ẹ wò sísítà mi, kò tiẹ̀ yé mi náà. Ṣé bí Yẹmí ló ń gbé mi lẹ́mìí sókè? Bá ṣe bẹ̀rẹ̀ sí ní pariwo nìyẹn. Nǹkan tí mo kàn rí ni pé ikọ́ bẹ̀rẹ̀ sí wú mi. Mo fi bínú wọnú mọ́tò. Ẹ rí lẹ́yìn bí mo ṣe wà nínú mọ́tò yẹn, kò wá yé mi nǹkan tó ṣẹlẹ̀ mọ́ ju pé mo ṣe débi báyìí lọ. Kódà ẹni tó gbé mi débi, bóyá dúdú ni, bóyá pupa ni mi ò rò. Sórí lórí ọ̀rọ̀ Yẹmí yẹn, àsọ létà, àláfíà ló tẹ̀ ṣe kókó sí mi pẹ̀lú. Sista, ẹ pẹ̀lẹ́, ẹ kú tọ́jú. Báwo lára ẹ? Ṣé ó ń yàtọ̀ díẹ̀díẹ̀? Madam, ẹ kú tọ́jú o. Ẹni tó gbé yín débi rè o, ẹni tẹ́ ń béèrè, mo rí ẹni tó gbé yín débi. Bọ̀dá, ẹ jọ̀ọ́ ẹ má pẹ́ o, anything tẹ́ bá máa sọ ẹ má yẹ kó kọjá 5 minutes torí drip tó ń gbà. Kò sí wàhálà. Ẹ ṣé. Kò sí wàhálà. Ẹ pẹ̀lẹ́. Ẹ rọra jàre. Mi ìmọ̀ bóyá ìrántí sọ fún ọ pé mi ni mi gbé wọn débi nígbà tí wọ́n ń pọ̀ kàkà.
lọ́wọ́ èmi mo gbé yín wá síbí báwo wà lára yín báyìí sìn. Uncle, ẹ jọ̀ọ́ ṣé ẹ mọ̀ mí? Bẹ́ẹ̀ni. Ẹ mọ̀ mí? Dáadáa. Níbi tẹ́ ẹ ti ń wúkọ́ ń bẹ̀ yẹn Ọlọ́run ló fi mí ṣe gàrí tí a yín. Kárí kìí ṣe pé mo tètè yọ síbẹ̀ ni nǹkan tá à ń wé ikọ́ làbà máa wé. Ikọ́ yín ti worst tó jẹ́ pé nígbà tí máa débẹ̀ báyìí tẹ́ ti ń wúkọ́ ká ní mi ò tètè rè sásìkò yẹn ni mo mọrú style ikọ́ yẹn Ọlọ́run má jà rí bíi àwùgbẹ́ náà pé tó bá jẹ́ mi ò tètè dé sásìkò yẹn tó lọ bọ́ sí Ọlọ́run má jà rí bíi ó ní mo tètè wá ṣáà rush ń dé hospital bí. Nǹkan tí mò ń try láti sọ ni wípé aside from pé ilẹ̀ gbé mi wá sí bíbá ṣé mọ̀ mí dáadáa. Mi rò bẹ́ẹ̀ sẹ́yìn rò parí ràrí. Hello, handsome. Ní ọjọ́ tí ẹ̀ ń béèrè ọ̀nà tẹ́ ń béèrè ẹnìkan tẹ́lẹ̀ nìkan sọ níwájú ilé mi báyìí. Èmi náà wò ó ṣàwọn pé só lè jẹ́yìn abẹ́yẹn kọ́ ẹ mọ̀ pé lómi máa ń ugly tó jẹ́ pé aṣọ mi tó bá wọ̀ báyìí ó máa ń jẹ́ kó fine tí wọ́n máa ń sọ fún pé aṣọ tó wọ̀ lánàá yẹn ò ṣe tún wọ̀ àmọ́ lómi máa ń fine ó yìí máa ń fine síbẹ̀ aṣọ tó wọ̀ iná ó yìí jẹ́ kẹ́ fine pẹ̀lú bẹ́ẹ̀ síkì àmọ́ aṣọ tó wọ̀ bímọ yìí tèmi tẹ̀lé yìí àbí òun kọ́ lẹ̀ wọ̀ yìí eléyìí ó ti crumb sticky gbogbo àwọn tó wà ń bẹ̀ ó bàṣírí ẹ̀ ẹ̀yin ni ẹ pẹ̀lẹ́. Ẹ jọ̀ọ́ ṣé lè tẹ̀lé mi débì kan? Kò síbi tí mi lè tẹ̀lé yín dé Ọlọ́run ni tẹ́ pè mí lásán kò síbi tí mi lè tẹ̀lé yín dé àmọ́ gbígbé tí mo gbé yín kúrò níbi tẹ́ ẹ ti ń wúkọ́ yẹn náà mi ti torí Ọlọ́run gbé yín kúrò ńbẹ̀ o mo gbé yín kúrò torí business ni mo mọ̀ pé mo yẹ gbé yín débì ẹni pé mo wà ń ta látàárọ̀ ó yẹ kí n ti lọ mo mọ̀ ká ẹ máa wà òkè tẹ́ ẹ bá wà òkè tán tẹ́ ẹ bá rí mi ẹ rántí ẹni tó gbé yín débì ẹ dẹ̀ compensate ẹ̀ tipẹ́ tí wàá rí mi sì tára yín ti balẹ̀ àti wípé ní ìjẹ́kẹ́ kúkúrò níbi tí ó ti wà yẹn àti pé mo fẹ́ tẹ̀lé yín débì kan gbogbo ẹ̀jẹ̀ ká pàjù ẹ̀ dé wàásù 50k. Ṣé rí 50k yẹn ò ṣe big deal tẹ́ bá lè tẹ̀lé mi lọ síbi tí mò ń sọ máa fún yín ní 100k. 100,000 ẹ má fún mi 100,000 wàláì kò síbi tí mi lè tẹ̀lé yín dé ibikíbi tó bá wọ̀n yẹn sọ fún mi kódà kó jẹ́ Dubai máa tẹ̀lé yín lọ kí Dubai wá jìnnà jù lójú yín ẹ̀yẹn jájọ́ dé South Africa kò síbi tí mi lè bá yín dé Ọlọ́run. But mo ti pẹ́ ṣe kò wá ní jẹ́ báyìí báyìí sá ẹ jẹ́ kí omi tí mò ń gbà yẹn kó tán sọ wá lè jọ máa lọ. Ẹ ṣe gan-an. àtẹnimí ni kó tátànà máa ná tí mo ti dúró látàárọ̀ láyé má dúró síbẹ̀ kò sí ohun tó bá ṣe mí 100k lọ́fẹ̀ẹ́ ló fò. Bọ̀dá hospital lè wà náà má pariwo. matron ìyá akọjọ́ ẹ má bínú ṣẹ́gbọ́ mọ́ tí wọ́n. Bọ́lá tálẹ́ ní ilẹ̀. Ẹ wo sista kò lè yé yín mama explain fún yín later ẹ fi wọ́n lẹ̀ bó ṣe wà. Èmi ò mọ̀ túmọ̀ eléyìí o èmi ò understand ilé rárá o ilẹ̀ tí ń ṣú o kí ni túmọ̀ ilé báyìí. Ẹ ṣáà ní sùúrù. ẹ ǹlẹ́ mà ẹ pẹ̀lẹ́ mà ẹ pẹ̀lẹ́. ẹ wò sísá ní láti tọ́ra wa jẹ tẹ́ bá wo ojú àgbo yín tó 80 láwa ẹ dẹ̀ fún mi ní 20,000 naira náà kì í ṣe pé bẹ́ẹ̀ ti fún mi ní balance kí ni tó ṣẹlẹ̀. Ẹ má bínú gbogbo ẹ̀ náà ni màá ṣètò ṣẹ́ ti bọ́. God bless you. Mo mọ̀ pé nǹkan méjì tá a fẹ́ sọ bí Kristi ti gba àkóso. Sixta Bọ́láńlé nǹkan tẹ́ sọ ilé ó yẹ wá tún sọ báyìí. Actually láti ìgbà tí mo ti pàdé ọ̀nkú yìí ní ẹnu gate wa tọ́nà wọn ń béèrè ẹnìkan ní eré àyè ni mo ti máa ń fi wọ́n lálà kò dẹ̀ sí nǹkan mi tí mò ń lá nínú àlá yẹn náà ni wípé à ń fẹ́ra èmi àti wọn akọ̀jọ́ ń ṣeré ìfẹ́ á dẹ̀ ti tó bí ẹ̀mẹ́ta tí mo ti lálà tó jẹ́ pé same thing náà ni mò ń lá. ẹ jẹ́ má bínú pásítọ̀ ẹ má bínú ọ̀rọ̀ yìí tó torí mi o ẹ jọ̀ọ́ ẹ má bínú sísá ẹ má fi ọ̀rọ̀ mi lára bẹ́ẹ̀ni ó dẹ̀ má dàbí ọ̀rọ̀ ìfẹ́ láì tí kò mò ń ṣe nǹkan kan fún yín ìyẹn pẹ́ fọ́ fún mi lóòótọ́ ẹ̀mú kọ́rọ́ tó bá sọ fún mi pé handsome mo dín lẹ́ẹ̀kan kò handsome
láti ìgbà yẹn lẹ ti ń pọ́ fún mi ẹ jọ ṣé lójú wọn yín yẹn ṣé kìí ṣe bá ti ṣe. ẹsà pásítọ̀ ẹ má kànà ẹ má fọ̀ pé bóyá torí ilé Ọlọ́run ẹ̀yin náà bákan ṣàlẹ̀ ṣe bímọ ojúmọ̀ dára sọ pé ṣé kìí ṣe pé mi àti wọn ti bára wa sùn lójú àlá yẹn. sista kí ni nǹkan tẹ́ ẹ ṣe fún ọ̀rẹ́ yín. mi ì ṣe kókó fún un. ẹ farabalẹ̀ mo ń bèrè lẹ́lẹ́kejì kí ni nǹkan tẹ́ ẹ ṣe fún ọ̀rẹ́ yín tó fi wà nínú ìpòrúurú ọkàn àti ìdààmú tó wà. mi ì ṣe kókó fún ọ̀rẹ́ mi nǹkan tó kọ̀ sọ fún mi wípé ó ní kí n tẹ̀lé òun débì kan mi ìdẹ̀mọ̀ pé ṣọ́ọ̀ṣì gan là ń bọ̀ babe kí ló ń ṣẹlẹ̀ náà kò yé mi náà. sista Ọlọ́run tó ń gbénu bó ṣe wà síbẹ̀ tẹ́ ẹ bá kọ̀ tẹ́ ẹ sọ nǹkan tí ẹ ṣe fún ọ̀rẹ́ yín àfáìmọ̀ ká ẹ má forí gbégun kò níbí. ṣé èèyàn lè forí gbégun bí. dáadáa Ọlọ́run àwọn ọmọ ṣì wà síbẹ̀ kò yí padà. òun náà kọ́ ni a máa ṣe bẹ́ẹ̀ ní pòun nìkan ló ń gbáyé fún. ọ̀rẹ́ mi gbà ó ti máa ń jọ́gì dáadáa. I hope you like it. All this for me? Yes, so all this for you. Èmi nìkan tán. O ṣé gan ni ọ̀rẹ́ mi. I love it. Kó dẹ̀ máa wo orí ló yọ ẹ́ o. Mo ti mean ẹ̀ gan. Wípé o ò fẹ́ ra nǹkan fún mi because èmi máa ń ra nǹkan fún ẹ all the time. No. I got you always. Really? O ṣé gan ni ọ̀rẹ́ mi. Welcome. Well, that aside. Okay. Mo ní gist fún ẹ. Yẹmi fẹ́ pa mí. Ó fẹ́ fi ìfẹ́ ó fẹ́ fi báyé mi jẹ́. Really? Ọ̀bọ yẹn wo mi mọ nǹkan tí mi bá ṣe without him. Sórí nǹkan tó wá fi pa mí kú ni wípé ó ní ká wá ṣe wedding wa. Ó dẹ̀ jẹ́ kó yé mi wípé UK la máa ti lọ ṣe. Wow. Àwọn nǹkan tó kàn ṣe tó ń dùn mí ni wípé ó ní èèyàn 25 lòún lè kó lọ. Tó dẹ̀ máa take care gbogbo bills wọn. Èèyàn 25 ó ti pọ̀ jù náà owó ń kọ́. Ìyẹn ti máa pọ̀ jù náà. Think of that. Babe, why tó ń sọ̀rọ̀ báyìí? Ó dẹ̀ ń sọ̀rọ̀ bíi pé o mọ Yẹmi tó bá ti ṣe anything nípa mi kò sí nǹkan tí ò lè ṣe. Bó dẹ̀ ṣe wà ó ṣe ń tan rẹ̀ ni o. Mo ṣì máa bá sọ ó jẹ́ ká kó èèyàn 50 lọ. Èèyàn 50? That's much. Kí ni ṣó pọ̀ jù ni? That's much. Ó yẹn ti pọ̀ jù náà níbi ló ti fẹ́ rówó. 50 lọ́hùn-ún. Àtọ́pọ̀ 25 pọ̀ jù ó ti sọ pé 50. Ó filẹ̀ bó ṣe wà yẹn. ATM machine mi ni nǹkan tí má dẹ̀ sọ fún mi ló máa ṣe. Bó ti ẹ jẹ́ ká gbé yẹn ti sẹ́gbẹ̀ẹ́ kan. Ṣé tó máa ń dà mí lórí irú tó máa ń fọ́ mi lórí gan ni wípé tá a bá wà lórí pápá bọ̀bọ̀ yìí máa parí. Lóòótọ́. Ẹṣin gidi ni o tó bá gbà mí mú mo máa ń speak nǹkan mo máa ń fèdè fọ bíi jẹ́ kó síbẹ̀ bọ̀bọ̀ yẹn bó ṣe wà àdúrà ni mò ń gbà kíkú má pa fún mi. Sórí tí àwọn eṣinṣin bí obìnrin tó máa gbà wájú ẹ̀ kọjá mo ready láti hàn wọn dànù ni. Yeah, grab your copy. Kó yá dìmú dáadáa. Hold him tightly. Before nǹkan. Baby, wo apẹ̀rí àparò òun ló ń pè mí yẹn. Ìṣẹ́jú bó ṣe máa ń pè mí ni. Hello baby. What's up now? How you doing? Oh, yeah, mo wà nílé. Okay, hold on. Mo wà pẹ̀lú èèyàn bíbá. I'll be back. Olówó orí mi. Alẹ́ ẹlòmíì. Bọ́láńlé ò ní yé embarrass me all the time. Èmi ló fọkọyán lójú, èmi ló ń fọkọyán lójú. Ó dẹ̀ mọ̀ wípé ilé tí mo tún ṣẹ̀ṣẹ̀ ń fẹ́, mo tún ní issue pẹ̀lú ẹ̀. Tí wọ́n bá bí ẹ̀dá, ìwọ wáṣọ yìí, kó wáṣọ yìí kó bẹ̀rẹ̀ sí ń ṣẹlẹ́yà. Ọkùnrin kan ṣe ń gbẹ báyìí, lọ́wọ́ máa jù ẹ́ lẹ̀. Èmi àtúgbé àtújù ẹ́ lẹ̀. Wo kọ́ tí máa fojú ẹ̀ máa bẹ́ẹ̀ kanlẹ̀, wàá gbà. Jésù Kristi. Ṣé bọ́ọ̀lù yàn burú tó yìí? Wọ́n dẹ̀ fi nǹkan sínú aṣọ rẹ̀. Bẹ́ẹ̀ ni mo fògùn sáṣọ ẹ̀. Mi ò fẹ́ pa ni. Mo kàn fẹ́ kọ́ lẹ́kọ̀ọ́ ni. Ẹ̀kọ́ mo fẹ́ kọ́. Pẹ̀tọ́ ni wọ́n máa fọkùnrin ṣakọ sí mi, wọ́n máa fọkùnrin máa ṣakọ sí mi. Ṣé òun nìkan ni ó dáyé ọkùnrin gidi fún ni? Tó mo ṣe fògùn sínú aṣọ ẹ̀. Pé ọkùnrin bá kọ́ pàdé, kò bá jẹ́ wèrè, kò bá jẹ́ pé asínwín. Òun ló máa fẹ́ alígbẹ̀gbẹ̀ Yẹmi. Tó bá tún wá rí ọkùnrin mi, màá tún ṣe nǹkan mi. Ṣé o ní pọ́nrọ̀ ti mú ẹ? Èèyàn burúkú ṣé pọ́nrọ̀ ti mú ẹ? O ti gbé wèrè kan ló pàdé, èèyàn gidi ló pàdé, ìfẹ́ ọkàn ayé ẹ̀ òun ló pàdé, ojú ẹ̀ lè ká o. Just please stop it, just stop it. I'm stopping it. Just stop it. I'm stopping it. I'm just stopping now. It's okay. Thank you, God. Mi ọmọ sọ tuntun kò ní gbọ́ mi ni o. I told her kó máa kọ́ rẹ̀ kiri ṣá.
kò ní gbọ́ tèmi mọ́ tiẹ̀ àfi tinú ẹ̀ ṣáà ni sórí rẹ̀. sista ìwà tẹ̀wé ìwà burúkú gbà ni ìwà tí ò dáa ni ìwà ẹni lára ni ẹ̀yin ò mọ̀ pé ní tó bá ń lára ẹnì kejì ẹ̀ òun náà ò ní kúrò lójú kan ṣo kàkà kó kúrò ó máa sáré kiri yẹn kò jẹ́ kó lè ronú ara ẹ̀ láti tẹ̀síwájú ẹ ti wá nígbàgbé pé Ọlọ́run tó ṣe tiẹ̀ kò ní ṣe tiyín ẹ rọra yín pin ẹ rọra yín pin oh my God àbọ̀ abáni tiyín Sister Bọ́láńlé ṣe rí láì fún yín báyìí lórí bestie mi ẹ fẹ́ wúkọ́ ọ̀rẹ́ mi ni ẹ fẹ́ sọ ọ̀rẹ́ mi ni ẹ fẹ́ yàgbẹ́ ọ̀rẹ́ mi ni ṣẹ́yìn lérò wípé gbogbo nǹkan tó ń dáa fún yín nínú ọ̀rẹ́ tẹ́ ẹ̀ sọ fún màmá àtúnṣe ẹni tí ò ní tó yín lẹ́yìn sọ̀rọ̀ tìyín fún ṣẹ́gbọ́n nǹkan tó wí oníṣẹ́yìn nìkan ni ẹ̀ ń fi ọkùnrin ẹ̀ fi ń yọ òun ṣẹ́ráyé yín ta lórí bestie Yorùbá ní tíṣù ẹni bàtà a máa fọwọ́ bò ó jẹ ní ìṣẹ̀lẹ̀ yín expose tìyín síta kọ́ lè mọ̀ pé ẹnà kọ gidi kọ́ lè mọ̀ pọ́kọ yín tọ́jú yín Sister Bọ́láńlé oh my God. ṣé mo lè gba ọ̀rọ̀ ìlẹ́nu yín kí n sọ́dọ̀ orin kò ní bàjẹ́ fún yín ayé yín ò ní bàjẹ́ ṣé rí fún yín tẹ́ gbá báyìí lẹ́ẹ̀kan bẹ́ẹ̀ ṣe gbá yẹn ru ti bá mi ogun ní mo rò pé ń gbá mi mọ̀ pé ọgbọ́n àti làákàyè ni bestie lóòótọ́ ni ó ti bà yí ọ̀pọ̀lọpọ̀ jẹ́ kò rí kò sún mí ní kò sí tí mi ò lè sọ fún ó ti bà yí ọ̀pọ̀lọpọ̀ jẹ́ dọ́là púpọ̀ nínú àwọn tó sọ̀rọ̀ fún wọn ò ní tú ẹ púpọ̀ nínú ṣé gbogbo èèyàn téèyàn bá sọ̀rọ̀ ṣé ò nínú ẹ̀ dá ni ọ̀pọ̀lọpọ̀ tí sọ̀rọ̀ ẹ̀ fẹ́ lómi ìnà ìgbà tó dẹ̀ sọ̀rọ̀ ẹ̀ fún ẹni tó sọ̀rọ̀ ẹ̀ fún ló tún lọ bá tiẹ̀ ṣe bá rẹ̀ rè tó bá wá sí lọ́kàn yìí pé kò ń bá tọrẹ oúnjẹ ńkọ́ ṣé kò ní bá yé ẹ̀jẹ̀ finally abẹ́rí nǹkan ẹ̀jọ̀ tó Ọlọ́run ṣé ìgbé mi náà ti sọ̀rọ̀ ọlọ́pọ̀lọ́ sí ẹni pé nígbà tí mo sọ̀rọ̀ ọ̀rọ̀ yẹn make sense ní ara mọ́ mi ò ṣe balẹ̀ lọ́sẹ̀ ṣe ẹ̀ ti rí pọ́lọ́pọ̀lọ́ ní ẹ̀jọ̀ tó Ọlọ́run ẹ̀ ṣe ra làtẹ̀ láì ẹ jẹ́ kó wá sí ìmúṣẹ èmi rè kò sí nǹkan tẹ́lẹ̀ túnṣe nínú ayé mi this is me ẹ̀jọ̀. Sister ẹni láti súnmọ́ Ọlọ́run kẹtọ̀rọ̀ fún ìdarí ẹ̀ṣẹ̀ dáadáa kẹ̀dẹ̀ ní ìgbàgbọ́ kọ́lọ́run kó lè ṣe ohun tẹ́ ń fẹ́ kó lè ṣe fún yín. sọ́lọ́run dẹ̀ lè dárí jì wọ́n ṣá. aláàánú àtòrò rẹ̀ ọ̀fẹ́ lọ́lọ́run láti dárí gbogbo àṣírí wa jì wá téèyàn bá ti súnmọ́ Sister Bọ́láńlé ṣẹ́rí mi tó sọ yín dé bestie mi ṣùgbọ́n mo gbàgbọ́ pé Kristi ti gba gbogbo ògo ó sì ti tú àṣírí náà bó ṣe tú àṣírí yẹn bẹ́ẹ̀ náà ló ń tú yín lẹ̀ kó nínú ogun ayé yín ẹ jẹ́ ká gbàdúrà ṣe orúkọ Jésù gba ọpẹ́ wa nítorí pé o jẹ́ káṣírí náà tú Olúwa gbà yín wá torí pé o ti gba gbogbo gba ọpẹ́ padà ẹ dìjú kẹ́ gbàdúrà Olúwa gba gbogbo ògo tó ń bẹ lọ́kàn wa Olúwa bá wa ní. Sàámú Alájọ oṣù bá tán mo fẹ́ gbowó mi Sàámú Alájọ oṣù máa parí mo fẹ́ gbowó mi Sàámú Alájọ máa gbó owó mi wọ́n fẹ́ fowó ṣe nǹkan rẹ̀ ní fún wọn ní owó wọn máa gbó owó mi bó pẹ́. má yára wájú tibí fún wọn lówó wọn. má gbó owó mi bó pẹ́. jàgùjà ni wọ́n fi àjọ bojú ní sáré. má gbó Sàámú Ṣíkà àdéhùn fún mi lówó mi. bó pẹ́. olóòótọ́ lọ́mọ ẹ̀ sí Sàámú fún wọn lówó wọn. má gbó kí ijó sọ bẹ́ẹ̀ mú gbọ́ bẹ́ẹ̀ o. alájẹṣẹ́kù alájẹpamọ́lẹ̀ ní dájọ́ jẹ́ nítorí ọ̀dá owó ni mo ṣe ń dájọ́ fún mi lówó mi má jẹ́ kó sún wọn fún wọn lówó wọn bóṣù bá ti tán mi ò fẹ́jọ́ mi ò fàròyé lóṣù bá tán fún mi lówó mi fún wọn lówó wọn ò Sàámú o. má gbó owó mi bó pẹ́. Sàámú Alájọ. oṣù bá ti tán fún ọ oṣù bá tán bá mi gbówó mi Sàámú wọn gbà wọn lè fi ṣe oṣù bá tán mo fẹ́ gbówó mi.
Sàámú alájọ wọn ló wọ Sàámú òwe. Ẹ̀rín la fi bẹ̀rẹ̀ máa jẹ́ ká fi ìjà parí òye. Bí wọ́n ṣe mọ̀ ẹnìkan ṣe bá ẹ̀ kojú ojó lóòótọ́. Kéré lójú òwò orí kojú owó wálé ríre. Wọ́n lówó wọn kàn lè ráyè fi ṣe nǹkan tó fẹ́ ṣe. Ọlọ́run bẹ́ẹ̀ ojú òní tìyẹ tó ṣùgbọ́n ti parí ni. Èṣù ò nílò ẹ̀ ayé.